Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínirọ̀, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní ilé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́ sí láǹfààní látùn ti máa gbọ́ mi. Kí ni tájọ fẹ́ gbé yẹ̀wò ní àkókò yìí? Àwọn kan tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Ẹ jẹ́ ká jọ wò ó. Tí ẹ bá wo ohun tí àwọn wọ̀nyí tí wọ́n ṣe nínú fídíò yìí, ẹ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ mi tí mo sọ wípé gbogbo ìran kọ̀ọ̀kan pátá ló ní ìlànà bí wọ́n ṣe ń ṣe kíni, bí wọ́n ṣe ń ṣe tá à ń pè ní ẹbọ ritual. Kí ni tá à ń pè ní ẹbọ? Torí àwọn ọ̀rẹ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n, oníkíní kan ni wọ́n. What is the meaning of the word ẹbọ? Gbogbo àgbáláyé pátá òlẹ́lẹ́bọ. Ẹ̀wọ̀n táwọn ṣẹlẹ̀ kò burú ju táwọn bàbá wọn ṣẹlẹ̀ Yorùbá. Àwọn tẹ́ ń wò yìí wọn ni àwọn tá à ń pè ní Shiite. Àwọn Muslims ni, they are some sectional part of the Muslims. Islam ni wọ́n gbé dání. Àwọn tí wọn kí làwọn ń ṣe? Ó ní pé àwọn Shiite yìí tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń ṣe ìrántí ìkan nínú àwọn tó jẹ́ sahaba Muhammad. Wọ́n fi ń rántí kan tó jẹ́ náà sahaba Muhammad tó ṣe wípé ikú tó kú òun ni wọ́n fi ń ṣe kíni, òun ni wọ́n fi ń ṣe ìrántí. Ẹ bá tẹ́ bá ohun tí wọ́n ń ṣe yẹn tí ọdọọdún dẹ̀ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà ṣe ritual yìí. Wọ́n á mú àdá, wọ́n á fi máa ṣe kíni, wọ́n á fi máa ṣẹ́ra wọn lórí. Kí wọ́n ṣe àdá nìkan, oríṣiríṣi nǹkan tó lè ṣe yẹn léṣe, tó lè ṣe yẹn ní ṣùtá, tó lè ṣe yẹn ní jàmbá, òun ni wọ́n fi máa ń sá orí. Ẹ wo gbogbo ara wọn, ẹ wo bí ẹ̀jẹ̀ ṣe kún ara wọn. Ẹ wo bí ẹ̀jẹ̀ ṣe kún ara wọn. Ìran Lárúbáwá ni wọ́n. They are Arabs. Eléyìí wọ́n ń ṣe ní ìrántí ẹni tí àwọn gbàgbọ́ pé òun ni ancestors wọn, tó gbàgbọ́ wípé òun ni olùtọ́nà wọn. Tí ń ṣe ìkan nínú àwọn sahaba Muhammad, ìkan nínú àwọn ọmọlẹ́yìn Muhammad. Tó jẹ́ wípé ìṣesí tiẹ̀ ó tún yàtọ̀ sí tàwọn kọ̀ọ̀kan nínú àwọn tó jọ jẹ́ sahaba tí wọn ò gbà tiẹ̀. Ó wá tán ó wá kú, ikú tó wá kú làwọn wá fi lè ṣèrántí pé ikú tó kú o, àbí káwọn ọmọ bá pín nínú ìnira tó rí kó tó di kó kú. Gbogbo èyí tí wọ́n ṣe, àwọn ń ṣe níṣe pé àwọn fi ń ṣe kíni, àwọn fi àwọn sípò ìnira yẹn. Ẹ wá jẹ́ bí léèrè, ẹ wá dúró ìnira tí wọ́n fi ra wọn sí nípa fífi àdá, ọ̀bẹ, ọ̀kọ̀, sword, gbogbo ẹ̀ kán mọ́ fi bẹ́ra wọn, tí wọ́n fi ń bẹ́ra wọn, tí ẹ̀jẹ̀ wá ń dà lára wọn tó báyìí sára aṣọ. Wọ́n sì ń gba ìnira yẹn mọ́ra, wọ́n sì ń ṣe pẹ̀lú ìdùnnú. Àwọn èèyàn ti wá ń lẹ̀ Yorùbá, àwa tá àtọ́jú níṣẹ̀ṣe. Àwọn babaláwa lẹ̀ Yorùbá, àwa rántí àwọn ancestors, àwọn irúnmọlẹ̀ wa, àwọn òòṣà wa nílẹ̀ Yorùbá. Àwa rántí wọn wípé ká má gbàgbé wọn, kí náà ń ṣe fún wọn. Àwọn tó wọ́n kéde bí ibi bẹ́ẹ̀ dojú orí wọn, kí wọ́n ṣàdúrà bí kí wọ́n wúre ń bẹ̀. Tí wọ́n bá wúre ń bẹ̀, kí wọ́n ṣe ètùtù, kí wọ́n ṣe kíní kan, kí wọ́n pa ẹran, kí wọ́n ṣe ètùtù, kí wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀, kí wọ́n ṣe ètùtù, kí wọ́n jẹran. Àwọn èèyàn jẹran. Ẹni kan burúkú ni. Èyí tó jẹ́ generalize gan tí gbogbo mùsùlùmí gbà káàkiri àgbáláyé, ilé yàtọ̀ ṣe kí náà ṣe, wọ́n tẹ̀jẹ̀ ẹran sílẹ̀. Wọ́n fi ń ṣètùtù ni. Rúbọ ni. Torí kò sí tí ń jẹ́ sàárà lédè Yorùbá, kò sí tí ń jẹ́ pé kíní kan ìdá ń pè nílẹ̀ Yorùbá náà ní kíni, ìrúbọ. Èdè wa ni. Ìrúbọ òun ni wọ́n ń ṣe yẹn. Èyí táwọn tẹ́ ń wò yìí tẹ́ rí tán ṣe yẹn, ìrúbọ ni. Àwa náà ń ṣèrúbọ tí wọ́n lẹ̀ Yorùbá, báwọn Sáúdí gbogbo àgbáláyé náà ṣe máa ń ṣèrúbọ títí wọn. Gbogbo ìran kọ̀ọ̀kan ló wà spiritually inclined, gbélédùmarè ṣe dá wa. Báwa ti torí pé a fẹ́ gbé ìran kan lọ́wọ́ sókè, káwọn ọmọ bíríìgì ìran tiwa wá sílẹ̀. Ẹ jẹ́ lọ fún àwọn làkàyè gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ronú ká padà sílé. Àwọn tí wọ́n sọ, àwọn táwọn tẹ̀ wò Mùsùlùmí ni wọ́n o. Mùsùlùmí ni wọ́n, àwọn Shiite ni àwọn tó ń pè ní Shiite nìyẹn.
wọ́n ṣe ní alisuna tani tabiligu tani àwọn sufi ibrahimiya kadiriya jafariya kìnnìkanriya gbogbo ẹ̀ àwọn Ansarudeen bẹ́ẹ̀ àwọn nọ́ọ̀sì àti bẹ́ẹ̀ kálukú ló ní tiẹ̀ bó ṣe wà nínú chọ́ọ̀chì náà nu Anglican yàtọ̀ sí Pentecostal Baptist òun yàtọ̀ sí Seven Day òun yàtọ̀ sí Redeem òun yàtọ̀ sí sẹ́yìnkì Kátólíìkì wọ́n gbé wọ́n pọ̀ lọ́rẹ́kẹ̀rẹ́kẹ́ àwọn ṣáìtì àwọn apá kan nínú àwọn mùsùlùmí náà làwọn yẹn àwọn òsì ẹni tí wọ́n sì ní torí ẹ̀sìn kò ní wọ́n náà wọ́n fúnra wọn náà wọ́n ṣe kí ni wọ́n ń ṣe ní ìrántí pé àwọn ń ṣe ìrántí ẹni tá a wí yìí káwọn náà ò lè rí àlùjánnà káwọn náà ò lè rí ìjọba ọ̀run wọ̀ táwọn náà bá kú àwọn náà gba 72 virgin wàhálà orí wa ò pélé Yorùbá wọ́n da ọpọlọ wa rú wọ́n dẹ̀ da làákàyè wa rú wọ́n dẹ̀ gba gbogbo nǹkan tó jẹ́ tí wọ́n dẹ̀ gbà mọ́ wa lọ́wọ́. ẹ wá sọ fún mi ṣé o gba àwọn tán ṣe wọ́n àwọn náà wọ́n parun àbí. ní táwọn ọmọ táwọn ń ṣe tí wọ́n ní àwọn tí alẹ́ Yorùbá àlẹ́mọ́ fọ́ra wa nírin lórí ká mọ́ bẹ́ra wa lẹ́jẹ̀. ó yẹ ká bẹ́ra wọn lẹ́jẹ̀ ìlú mùsùlùmí ni wọ́n. káwọn náà mọ̀ bẹ́ra wa lẹ́jẹ̀ káwọn ṣe rí àwọn náà ṣe ritual àwọn náà ṣe rántí káwọn bẹ́ra wa ní ẹ̀jẹ̀ kí ẹ mọ̀ bá gbogbo ẹran ara rẹ̀ jẹ́ torí pé ó ń ṣe kí ni ó fẹ́ ṣe ìrántí àwọn bàbá rẹ̀ àwọn bàbá náà tí wọ́n lè wà mọ̀ dá gan o kọ́lọ́mbà túbọ̀ mọ̀ kẹ́ ogun wọn. látòrí ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó dé dúró bàbá Ọ̀rúnmìlà Agbẹ́nirègún gbogbo wọn bẹ́ẹ̀ Ṣàngó Ọya Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ́ kó tó wẹ́ mọ́ ẹdí ẹni omi Ọ̀ṣun kò dáa kìnnìkan ẹsìn bu omi zẹmizẹmi wa ẹni ń ṣèwòsàn omi tí wọn lẹ Yorùbá tẹlẹdùmarè fún wa ẹ wá ní òdà ẹ jẹ́ padà sílé kámọtà ń ṣe gbogbo ayé pátá òlẹlẹbọ ọ̀nà tí kálukú ń gbà ṣe bọ olóṣèkínni olóyàtọ̀ọ̀tọ̀ ìlànà tí kálukú ń gbà ṣe olóṣọ̀tọ̀ọ̀tọ̀. Olódùmarè ló dẹ̀ ṣe bẹ́ẹ̀. àwọn sáájú wọn mọ bá ṣe ṣe ìrúbọ tiwọn èyí wọn àtòrí pé èdè yẹn ẹ ṣàfẹ́ bà èdè wa jẹ́ kò sí sí tẹ́fẹ́ fi kún èdè wa lèdè wa Ọlọ́run ló fi èdè yẹn sí wa lẹ́nu kìí séèyàn Ọlọ́run ló fi èdè ìrúbọ sí wa lẹ́nu kìí séèyàn ká ló fi sí wa lẹ́nu. ọmọ Yorùbá.